Ẹ̀yin tí ẹ sọ wípé a kì í máa ń fún yín ní update nítorí tí yín ni a ṣe mú gbogbo àwọn eléyìí lẹ̀ o. A ti gba àwọn kankan bí àwọn nǹkan agbára, àwọn nǹkan tó jẹ́ wípé àwọn bàbá wa tí wọ́n fi gbé ìgbé ayé wọn. Ó ní bàbá mi kan tó fún mi ní àwọn iṣẹ́ wọ̀nyí, àwọn iṣẹ́ yẹn dẹ̀ pọ̀ gan-an. Iṣẹ́ tó wà lọ́wọ́ mi ó tó bí 200 sínú ibi tí wọ́n kọ sí fún mi. Bàbá wọn ló ti ń lò. Ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ sọ pé a kì í fún yín ní update. Nítorí ẹ̀ ni a ṣe wò pé bóyá ká máa fi eléyìí ṣe àǹfààní fún ẹni tó bá fẹ́. Ẹni tó bá fẹ́ ni kò ń ṣe pé ní túláàsì o. Ṣé rí oògùn yìí wọ́n ní ó wà fún oògùn àpèta. Ṣé rí àwọn kankan wà tó yẹ pé wọ́n máa ń pè ní ọfà. Wọ́n ní tí ọfà yẹn bá ti wà lára èèyàn, gbogbo kan ló máa ṣe ènìyàn. Àpèta ni wọ́n pè. Wọ́n ní àpèta dàbí ìgbà tí a ta fà sí ènìyàn. So iṣẹ́ egbògi yìí wọ́n ló máa ń pa oró ẹ̀ ni, wọ́n máa pa oró ẹ̀. Àwọn tó jẹ́ pé gbogbo bó ṣe ń ṣe yín kò yé yín, gbogbo nǹkan ní ẹ̀ tí ẹ wà òkè rárá. So ó lè jẹ́ ọfà. Ẹ bá ti lo gbogbo nǹkan tí ó lọ, ó lè jẹ́ ọfà. Ṣé mọ̀ pé àwọn oníṣègùn wọn kì í sábà máa ń dá ifá. Àwọn díẹ̀ nínú wọn ló máa ń béèrè, wọ́n máa ń dá owó ẹyọ. Ṣùgbọ́n tó bá yẹ pé ẹ lọ dáfá àbí ẹ lọ ṣe ẹ̀kan wò àbí níbì kan, wọ́n á fẹnubà pé ọfà ni. Tí ẹ bá ti gbìyànjú, ẹ tún lè gbìyànjú eléyìí náà. Bàbá tí ó fún mi ní àwọn iṣẹ́ yìí wọ́n ti dàgbà gan. Wọ́n dẹ̀ ní bàbá wọn ló fún wọn. So mo fẹ́ kẹ́ máa fi jẹ àǹfààní. Apá kìíní ni mo máa pèlé. Tó bá tún yá a tún sọ àwọn kan torí ní orí iṣẹ́ kọ̀ọ̀kan àwọn nǹkan tí wọ́n kọ sí ó pọ̀ tó bí 10 lóríṣiríṣi ọ̀nà. Ẹ jẹ́ kí n kọ́kọ́ fún yín ní eléyìí náà. Ẹ jẹ́ kí n fún yín ní bó ṣe kọ. Àwọn Yorùbá tó fi kọ Yorùbá yẹn ó le láti kà ó díẹ̀. Fẹ́mi ó le láti kà torí wọ́n fi àmì sí. Ẹ̀yin tẹ́ ti mú pa àwọn egbò igi wọ̀nyí ẹ máa lè mọ̀ kíákíá. Màá bá yín kọ sí ojú àwòmáwòrán yìí, màá bá yín kọ sí kẹ́ lè máa rí kà. Wọ́n ní pé jẹ́ kí n mú ẹyọ kan. Wọ́n ní ewé tí ó wù sórí aládé igbó. Ewé tó wù sórí aládé igbó. Ewé gbogbo wa la mọ̀ nǹkan tó ń jẹ́ ewé. Wọ́n á ní eléyìí tó wù sí orí aládé igbó. Ẹ̀yin tẹ́ ti mọ̀ nípa egbò àti ewé, ẹ ti máa mọ̀ nǹkan tó ń pè ní aládé igbó. Èmi ò mọ̀ o. Èmi ò ń ṣe oníṣègùn. Ṣùgbọ́n a kàn ní pé bóyá ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ sí láti máa ṣe àwọn iṣẹ́ fún ara yín, ẹ lè dán wò. Ewé aládé igbó. Wọ́n wá ní kàn fi àtàrí ẹyọ 9. Àtàrí ẹyọ 9. Wọ́n ní pé a ó lọ̀ tá bá ti lọ̀ bẹ́yẹn tó kúná. Ẹ mọ̀ pé ewé aládé igbó yẹn àti àtàrí 9 ẹ máa kó papọ̀. Ẹ máa wá lọ̀ wọ́n papọ̀. Ẹ máa wá fi sín gbẹ́rẹ́ 3 sí ẹ̀gbẹ́ yín apá ọ̀tún. Ẹ tún sín 3 náà sí ẹ̀gbẹ́ yín apá òsì. Bí wọ́n ṣe sọ nìyẹn. Ẹ mọ̀ nǹkan tó ń jẹ́ gbẹ́rẹ́. Gbẹ́rẹ́ ni wípé kéèyàn fi blade kó fi fa bí ìlà kékeré sí ara. 3 lẹ máa fà sí. Ẹ wá fi nǹkan tí ẹ ti lọ yẹn tẹ́ ti lọ papọ̀ yẹn. Àtàrí àti aládé igbó yẹn. Ẹ máa wá
ẹ máa wá fi sí ojú ibi tí ẹ ti fi nǹkan abẹ tẹ́ ti fi máàkì ara yín nígbà mẹ́ta yẹn wá fi pa ojú ẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. A tún máa tún fún yín ní nǹkan míì tí ó máa jẹ́ bí àǹfààní fún yín. Ẹ ṣeun.